ìgbé ayé àwọn èèyàn ẹkùn ìdìbò Olúyọ̀lé Federal Constituency ó lè wà nírọ̀rùn ni o. Èyí gan ni ó mú gbajúgbajà olóṣèlú ni ọmọbabìnrin Adérónkẹ́ Ramat Adédọjà ẹni tí gbogbo ayé túmọ̀ sí Ara Olúyọ̀lé jáde o láti lọ ṣojú ṣòfin fún wọn nílùú Àbújá lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NNPP. Láìpẹ́ yìí ni aṣojú kọ̀ròyìn wa Abọ́lọ́rẹ́ Khadija Àṣàfà pàdé ọ̀pọ̀ pàtàkì nínú àwọn olóṣèlú ilẹ̀ Ìbàdàn yìí níbi àpérò tí ikọ̀ Southwest Development Forum gbé kalẹ̀ nílùú Ìbàdàn, níbi tí olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún pápá ti wà níkàlẹ̀. Ìjìnìà Musa Kónkóso Ara Olúyọ̀lé kò ṣàìgbé wa débẹ̀ o lórí ohun tí ẹgbẹ́ wọn ní fún àwọn èèyàn orílẹ̀-èdè yìí, èyí tí wọ́n pàpà ní fún àwọn èèyàn ilẹ̀ Ìbàdàn tí wọ́n bá lè dìbò yàn láti lọ ṣojú ṣòfin fún wọn nílùú Àbújá. Orúkọ mi ni Princess Adérónkẹ́ Ramat Adédọjà tí gbogbo èèyàn mọ̀ sí Ara Olúyọ̀lé. Kí ni nǹkan tẹ́ wá ṣe ní ibí ní èlò? Ní ìyáwá sí Jọgọ Center torí pé ààrẹ wa engineer His Excellency Engineer Senator Dr. Rabiu Musa Kwankwaso wọ́n fẹ́ ṣe debate fún wọn, so wọ́n máa explain fún wa nípa manifesto nǹkan tó fẹ́ ṣe fún ìlú wa nílùú Nàìjíríà. Ní ẹgbẹ́ NNPP kọ́ ni? Bẹ́ẹ̀ni, ẹgbẹ́ New Nigerian People's Party, ẹgbẹ́ iléṣu NNPP. Ipò tẹ́yìn náà dìbò nínú ẹgbẹ́ náà. Ẹ ṣe tẹ̀ka gbogbo. Mo ń díje fún Federal House of Rep Olúyọ̀lé Federal Constituency lábẹ́ ẹgbẹ́ NNPP wa yìí náà, New Nigerian People's Party. Ẹ jẹ́ ká wá mú wá sí orí nǹkan tí a wá ṣe níbí báyìí. Kí ni ipò tí NNPP dìmú nínú ìdíje ìpolongo ìbò fún orílẹ̀-èdè wa, fún ààrẹ fórílẹ̀-èdè wa? Ipò táwa jáde fún bí mo sọ lẹ́ẹ̀kan, His Excellency Rabiu Kwankwaso àwọn jáde láti ṣe president orílẹ̀-èdè Nàìjíríà fún president come 2023 May lágbára Ọlọ́run àwọn Ọlọ́run máa kà yẹ tó máa jẹ́ president wa nílùú Nàìjíríà. Bó dẹ̀ ṣe máa kà àwọn yẹn náà ló máa kèmí náà yẹ ní Federal House of Rep Olúyọ̀lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn other states àti àwọn governors wa àtàwọn senator wa lágbára Ọlọ́run. Ẹjọ́ ní ipa wo ni ẹ̀yin gangan fún ara yín kó nínú ẹgbẹ́ yẹn láti jẹ́ pé wọ́n fi ẹsẹ̀ rinlẹ̀ àti ìtẹ̀síwájú ẹgbẹ́ náà? Ìgbà tí àwa wà ní PDP tẹ́lẹ̀, so láti inú PDP àwa ní from agrif yẹn àwa ń wò pé ẹlòmíì fẹ́ dúró ẹlòmíì fẹ́ lọ, àwọn kan lọ sí SDP, àwọn kan lọ sí accord, àwọn kan lọ sí APC. So àwa kan majority wa decide pé ká wò pé báwo la ṣe lè ṣe tó jẹ́ pé ẹgbẹ́ wa nǹkan tá a fẹ́ kí nílùú kí kó túbà kó túṣẹ, báwo la ṣe lè ṣe. Àwa àkọ́kọ́ lọ sí àwọn meeting oríṣiríṣi ti lọ, even pẹ̀lú Excellency Rabiu Kwankwaso àjọ wà ní the national movement, take other parties gbogbo different parties wá pọ̀, so kálukú ń deliberate pé okay a ní common goal, báwo la ṣe fẹ́ tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe tí ìrọ̀rùn adébáwa tí security àwa. So láti ibẹ̀ gbàjọ́lá àwa wá decide pé kí Excellency kó mú ẹgbẹ́, so wá wò pé ẹgbẹ́ wo ni ẹgbẹ́ tó dáa, wọ́n dẹ̀ decide pé ká lọ sí ẹgbẹ́ NNPP. So láti ibẹ̀ ni àwa mẹ́rin pẹ̀lú ẹnìkan tó jẹ́ aṣojú His Excellency Rabiu ẹni tó jẹ́ Ṣàwábà àjọlọ jókòó pẹ̀lú His Excellency, so àwa mú ẹgbẹ́ NNPP wá sí Ìbàdàn. So tàbá wò àwa márùn-ún la mú ẹgbẹ́ NNPP wá sí Ìbàdàn, but àwa bíi mẹ́rin ni wà à ń contest. Èmi ń contest fún Federal House of Rep Olúyọ̀lé, Elder Matthew Abioye ń contest fún Federal House of Rep ní Ògbólúwa Sùúrùlérè, Engineer Káyọ̀dé Kópọ̀lá àwọn jáde fún governorship, Ṣàwábà àwọn kan jẹ́ aṣojú Excellency. So Alhaji Bísí Ọlọ́pẹ̀yàn àwọn ò jáde fún nǹkan kan, wá wò pé láti fi hàn kan ṣe bí leader ẹgbẹ́ tó kàn máa run affairs láti fi Alhaji Bísí ṣe, so stakeholders ní gbogbo wa. Gẹ́gẹ́ bí stakeholders à ń gbọ́ awuyewuye pé ẹgbẹ́ NNPP ó ṣeé ṣe kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ mi láti lè tún jáde fún ipò bíi pé kí wọ́n máàjì mọ́ ẹgbẹ́ mi ní àárín kan nígbà election.
mi ò mọ kankan pa mi ò gbọ́n pa májà rẹ nísìn ní national level kò sí májà ẹni tó bá ń sọ pé àwọn fẹ́ májì pẹ̀lú pátì kan bóyá PDP ní àbí kíní kan irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí excellence ò pè wá rí kó sọ pé a fẹ́ májì àyẹn tó ṣòlú wáyé wọn kì í májì ní national. ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ pàtó vision àti ìpinnu ẹgbẹ́ NNPP lápapọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. nǹkan tí NNPP stand fún bí kíni wá ṣe sọ progress yẹn bí pé bí ìlú Nàìjíríà ṣe máa túbà tó máa túṣẹ tí ìrọ̀rùn máa dé bá aráàlú torí pé irú excellence wa Rabiu Musa Kwankwaso ó ti ṣe gómìnà, ó ti ṣe sẹ́nitọ̀, ó ti ṣe mínísítà gbàtàn ṣe mínísítà àwọn èèyàn ó bẹ̀rẹ̀ the records àdé gbogbo nǹkan tó ń ṣe so nǹkan tó ń pè security ó yé wọn wọ́n lọ Liberia, wọ́n lọ Somalia, so àwọn understand nǹkan tí tó jẹ́ pé ó máa ń jẹ́ kí túbà kó túṣẹ in terms of governance náà wọ́n ti ṣe speakers deputy speaker, wọ́n ti ṣe house of reps, wọ́n ti senator gómìnà ọdún mẹ́jọ tó ń ṣe Kánò tó bá mọ Kánò ṣe ni wọ́n rí pé transformation wà bá Kánò ṣe Kánò 1980 àbí 90 nǹkan túbà ó túṣẹ so ẹni tó mọ bí a ṣe olóògùn wa ní onions ó mọ wájú àtẹ̀yìn Nàìjíríà ni tó dẹ̀ mọ̀ nǹkan tó tèkì láti tún ìlú wa ṣe. gẹ́gẹ́ bí ọ̀wọ́n gbogbo epo àti ìyípadà owó náírà tí à ń ná awuyewuye ń lọ pé ó ṣeé ṣe kí ó dá àwọ̀ sílẹ̀ nígbà ìdìbò. Kí ni nǹkan tí ẹ ní láti sọ fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá? ń ṣẹ́rí tí owó tó ń change àti wọ́n káwó kúrò ní àbí wọ́n change bẹ́ẹ̀ mi ṣe rí ni pé kò yẹ kó affect tí gbogbo bá ń sọ pé a fẹ́ change a fẹ́ ìlọsíwájú gbogbo alámọ̀ nǹkan tá à ń go through nísìnyí ní Nàìjíríà ṣé tepo la fẹ́ sọ ni àbí tó ń jẹ ni àbí ti iṣẹ́ tí ò sí so ẹni tó bá mọ̀ pé òun fẹ́ kí Nàìjíríà túbà kó túṣẹ kò ní wọ́rì òṣèlú tá a ti ń ṣe ń gbà kan òṣèlú owó ni tí ò bá sówó ẹ jẹ́ ká dìbò fẹ́ni tí ọkàn wa yàn tá a mọ̀ pé ó máa ṣiṣẹ́ ìdíbi tẹ́ pé inú wa máa dùn bílù ìtẹ̀síwájú ṣe máa lọ nílùú wa ló yẹ ká máa wọ́rì nípa lóòótọ́ a ní ìdòwó láti fi jẹun pọ̀ kò yẹ ká wọ́rì pé owó dìbò owó òṣèlú kò tiẹ̀ yẹ kí ọ̀rọ̀ owó wà nínú pé à ń tẹ̀ka. Nípa epo tó wọ́n náà tí àwọn ọ̀wọ́n gbogbo epo tó dẹ̀ ti jẹ́ pé kò sí púpọ̀ ẹ̀ ní èlé kí ni ohun kan tẹ́ ní láti sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa pé wọ́n lè lọ dìbò fún ẹni tí wọ́n bá fẹ́ láì ní pé epo kan dí wọn lọ́wọ́? bí ṣe máa ń sọ fún gbogbo èèyàn ní dábàá fẹ́ tún ilé ṣe àti agbègbè àbí community iṣẹ́ gbogbo wa ni kì í ṣe pé iṣẹ́ èèyàn kan tó fẹ́ díje àbí torí pé kíní àwọn náà ṣe sọ pé kí kálukú lọ gba PVC ẹ̀ láti dìbò because tá a bá jáde láti lọ dìbò ẹni tá a fẹ́ ló máa wà ńbẹ̀ so ká lọ dìbò fẹ́ni tá a fẹ́ tá a mọ̀ ó máa gbé ìrọ̀rùn wá sínú ìlú wa tó dẹ̀ máa jẹ́ pé kí nǹkan change kí ìdàgbàsókè bá wà so èèyàn ní kí àwọn àwòrán ẹ̀ kò sí kó bá yẹ pé ẹsẹ̀ la máa fi rìn dé polling unit ẹ jẹ́ ká rìn ká lọ tẹ̀ ká fún ẹni tó ń wà jẹ́ pé a mọ̀ pé àdìsẹ́ yìí kí ní ìyájọ́ máa ṣe ni àdìsẹ́ tó pé changes máa wà fún wa torí pé ẹni tó bá ní ọmọ tọmọ ẹ jẹ́ bí 30 years old tí òrìṣẹ́ tó jókòó sílé tó ṣe ń bọ̀ gbàgbà olèyàn fẹ́ jẹun ọmọ ọ̀hún so yẹn ló dípẹ́ ká jáde níjọ́ yẹn epo wà òkòrògbà Ọlọ́run dẹ̀ ṣe àwọn INEC ti méjì kan rọrùn fún àwọn new polling unit wà tẹ́ pé polling unit wa ó súnmọ́ wa kò dàbí ìgbà kan tẹ́ pé èèyàn lè máa gbé fẹ́lẹ́lẹ̀ tó máa dìbò lórí ìta nísìn gbogbo ẹ̀ ó ti wà across irú wọ́ọ̀dì tèmi ti wà constituency mi nísìn 229 polling units ní wọ́ọ̀dù mi nìkan a ní 53 ní agbègbè mi polling unit bí 4 ló surround mi so ó wà short mo ní ìkan èèyàn need àti drive lọ so kí ọ̀kan make sure ká má lo any excuse kò sówó kò sépo ká má lo kẹjá ká jáde ká lọ dìbò fún ẹni tó tọ́ ẹni tó yẹ. ìyànjú wo lẹ́yìn náà ní fún àwọn INEC lápapọ̀? àti báwọn INEC à ń bá wọn sọ̀rọ̀ lóòrèkóòrè pé nípa kan fáwọn èèyàn ní voters card nísìn ojoojúmọ́ là ń kó àwọn èèyàn lọ láti ràn wọ́n lọ́wọ́ torí pé wọn lè máa lọ wọ́n ti pè sí gbogbo bí so àwa náà dẹ̀ ràn àwọn èèyàn lọ gbà ok ṣé tepo nàbí tí mọ́tò lówó àkó wọn lọ sí INEC láti lọ ṣe kíni láti gbogbo akáàdì wọn ti dé àbíkíni èmi for example ojoojúmọ́ ni mo pe ọ̀gá wọn INEC ní India rẹ̀ pé
jọ ṣé àwọn káàdì tuntun ti dé o tó máa sọ pé ó ti dé àtúnṣe pé káwọn èèyàn wá lọ kán lọ wò nípa yẹn àdẹ̀ ń bí àwọn INEC náà kán jọ kán jẹ́ kí election yìí kó jẹ́